ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيد الأولين والآخرين نبينا وشفيعنا محمد وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba àná ọba òní ọba gbogbo ìgbà ọba gbogbo ọjọ́ ọba tí ó mọ ọbẹ̀ ńgbà tí gbogbo tí ń bẹ òní mọ ọbẹ̀ má ọba náà ni a fi ẹ̀yìn fún ọba náà ni a gbé títóbi rẹ̀ ga ọba náà la dúpẹ́ fún abẹ nínú kẹrẹ̀ atọrọ nínú ọlá rẹ̀ ìwọ̀nba tá a fi yìn yìí kó máṣẹlẹ̀ ìgbà ní ọpẹ́ fún wa ìwọ̀nba tá a fi kí oríkì rẹ̀ yìí kó máṣẹlẹ̀ ìgbà ní ẹ̀yìn fún wa ìkẹrẹ̀ ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì náà tí ó tó gbogbo ayé sọ́nà nígbà ayé rẹ̀ tó fi ayé sínú mọ̀nà nígbà tí ó sí láyé má ìkẹ́ Ọlọ́run kó máa bá oníṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ẹni kó má dó lórí ti ẹnìkan kó má dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ sórí gbogbo àwọn ará ilé rẹ̀ àwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ àti gbogbo àwọn sọ̀hábà tí wọ́n gbà fún lójú ayé rẹ̀ àti lẹ́yìn rẹ̀ kíkẹ́ náà kó má ṣẹlẹ̀ máa bá ẹnìkankan wa gbé gbogbo àwa tí a ń gbọ́ wa ní gbogbo orígun mẹ́rin Republic of Benin àti overs ní abroad ìkẹ́ Ọlọ́run kó máa bá ẹnìkankan wa gbé ẹ̀yin oríṣi Ọlọ́run a ní dènà pẹnu láti tọrọ fún àwọn ẹni rere tí wọ́n lọ tí wọ́n fi ìlànà dáadáa báyìí tí wọ́n fi orí bàǹtàbàǹtà báyìí látara ìtọ́sọ́nà Ọlọ́run ọba tọ́lọ́run fi kẹ́ wọn tọ́lọ́run fi mọ̀ wọ́n tí wọ́n fi ilẹ̀ fáwa èrò ẹ̀yìn gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run bá kẹ́ wọn Ọlọ́run bá gẹ̀ wọ́n pàápàá jùlọ aṣáájú wọn tó jẹ́ bàbá àgbà fún gbogbo àwọn tí wọ́n gbéṣẹ́ ìfinimọ̀nà lọ́wọ́ lójú ayé wọn ní gbogbo orílẹ̀-èdè Benin pátápátá yányán àwọn bàbá wa àgbà tó ṣe pé òdú ni wọ́n yẹ ṣe àìmọ̀ fún gbogbo ẹni tí bá ń jẹ́jú lówó san ọmọ Republic of Benin kódà títí di gbogbo Nàìjíríà náà láti máa ń gbọ́ orúkọ wọn àwọn bàbá wa bàbá ọlọ́lá ni àwọn bàbá wa ṣètò sáání lẹ́rọ̀ kọlọ̀ndàkùn kó bá ṣekú ní àlékún ìkẹ́ àlékún rọrùn àlékún dẹkùn àlékún àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run kọlọ̀n bá ṣe fún bàbá kọlọ̀n bá kẹ́ wọn kó bá ṣẹlékún gẹ̀ fún àtàwọn òbí wọn àtàwọn àti irú wọn bẹ́ẹ̀ káàkiri gbogbo bí lórí igun mẹ́rin àgbáláyé gbogbo àwọn ẹni rere bẹ́ẹ̀ Ọlọ́run bá kẹ́ wọn o Ọlọ́run bá ṣẹlékún gẹ̀ fún wọn ọlá bíbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam látara tàwọn tó ti lọ tá tọrọ fún ni àtọrọ fún gbogbo àwọn tí wọ́n gbèrú iṣẹ́ wọn náà dání tí wọ́n rìn nílànà táwọn bàbá náà fi lọ́lẹ̀ tó ti lépò náà nílànà tọ́lọ́run bá yọ́nú sí tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí tọ́lọ́run sì fẹ́ kí gbogbo ọmọ ẹ̀dẹ́ yẹn ń kọ́ káwá òkọ́ ṣe bẹ́ẹ̀ ká sì máa ṣe bẹ́ẹ̀ gbogbo àwọn tó wà lójú ọ̀nà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wọn pátá yányán láàyè wọn àti ní ipò wọn àti ní ọlá wọn Ọlọ́run má fi wọ́n lẹ̀ o Ọlọ́run bá dó tì wọ́n gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ bàbá tí bàbá wa ṣètò sani fi ilẹ̀ pátá yányán gbogbo àwọn dàkátìrà ọkùnrin wọn obìnrin wọn Ọlọ́run dákun má fẹ́ nìkan yín lẹ̀ o Ọlọ́run má gbàgbé ẹnìkankan yín o Ọlọ́run má dẹ̀yìn lẹ́yìn yín láíláí Ọlọ́run bá máa ṣe àtìlẹ́yìn fún yín gbogbo gbà bákan náà tọrọ fún gbogbo àwọn olóòtú iléeṣẹ́ tá a wà nù rẹ̀ yìí Sunna TV gbogbo àwọn tí wọ́n ń ṣe ń bẹ̀ Ọlọ́run má ṣe láì bá dó tì yín Ọlọ́run bá pẹ̀lú yín
Ọlọ́run bá kún yín o àlékún àdó tí Ọlọ́run ránṣẹ́ Ọlọ́run bá fi kárí ẹnìkan kan yín bákan náà àtọrọ fún gbogbo àwa náà tí à ń gbọ́ wa lọ́kùnrin wa lóbìnrin wa tó ṣe pé Sunna TV náà ni àyàn láàyò láti máa gbẹ́kọ̀ọ́ ń bẹ̀ láti máa gba ìmọ̀ ń bẹ̀ láti máa gba ìmọ̀ràn ń bẹ̀ láti máa gba ìmọ̀nà ń bẹ̀ gbogbo wa bẹ́ẹ̀ pátá yányán Ọlọ́run má ṣe láì dúró tẹnìkan kan wá o Ọlọ́run pẹ̀lú wa o ojú oríran wa Ọlọ́run má jẹ́ ó relédè wa etí ìgbọ́ràn wa Ọlọ́run má jẹ́ ó di ọwọ́ wa Ọlọ́run má jẹ́ ó rọ gbogbo oríkèéríkèé ara wa Ọlọ́run jẹ́ kó máa jí pépé ọlá albarka la hawla wala quwwata illa billahi aliyyil azim. Lónìí ohun tí ó máa jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba tí a máa sọ̀rọ̀ lé lórí òun náà ni al-masaibu fawaiduha wa sabilul istifada minha. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run in tá máa yẹ̀wò náà ni ọ̀rọ̀ àbí ìṣẹ̀lẹ̀ tó ṣe wípé àdámání fún gbogbo ẹni tí ń bá ń bẹ ní ayé nítorí pé ayé fúnra rẹ̀ náà Yorùbá bọ̀ wọ́n ní pé ìgbà kan ò lọ bí òréré ayé ò tọ́ bí ọ̀pá àbọn tó ń túmọ̀ sí wípé ìgbà aláyé máa ń yí bí ayé fúnra ẹ̀ náà bí ó ṣe dó sójú kan ṣo ìgbà tó bá ti wá jẹ́ pé ayé ò dó lójú kan ṣo ìgbà náà gan ni ò dó rọgbọgbọrọ gidi yìí òun náà ń yí èyí tó dájú náà nípa àwọn èèyàn tá ń bẹnu ayé tá a sì ń lo ìgbà tí gbà ń lọ lórí wa tó ń bọ̀ lórí wa ajẹ́pàwà náà ń kọ́ níjẹ́ ọ̀bọ̀rọ̀ gidi ìṣẹ̀lẹ̀ ó máa ṣẹlẹ̀ sí wa tí ó jásí wípé àwọn àlámọ̀rí kan máa wá ìkan máa lọ ìkan máa dé wọ́n máa gbapò fúnra wọn olè náà ni àkórí ìtumọ̀ tí ń bẹ fún gbólóhùn al-masahibu tí ó jásí wípé a máa ń pè ní mùsíbà ẹyọ kan so ní ìṣẹ̀lẹ̀ àbí àjálù náà ni túmọ̀ gbogbo Yorùbá ló gbọ́ Lárúbáwá tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun náà ni al-musiba tó bá ṣe pé ẹyọ kan àjálù kan ṣo ni a ní musiba tó bá di púpọ̀ òun ni Lárúbá ń pè ní masahib. Àkórí ọ̀rọ̀ wa yóò máa jẹ́ al-masahib nítorí pé in tí máa ń jẹ́ àjálù tí máa ń já kalẹ̀ sí inú àlámọ̀rí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn kódà ní ọjọ́ kan ṣo kìí ṣe ẹyọkan ló fi jẹ́ sí pé àwọn lóòtú ètò yìí wọ́n ṣe àdáyanrí gbólóhùn yìí pé ká lo àwọn àjálù àbí àwọn àrélù àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ọmọnìyàn lọ́jọ́ kọ̀ọ̀kan gbogbo èèyàn pátá yányán náà ni tó jẹ́ Yorùbá ló máa ń sọ gbólóhùn yìí tó ti já sí pé gbólóhùn yẹn gan fúnra rẹ̀ Lárúbáwá ni ṣùgbọ́n ní èdè Yorùbá kò sẹ́ni tí ò mọ irú Lárúbáwá bẹ́ẹ̀ a ní musiba ni àjálù àbí ìṣẹ̀lẹ̀ tó ṣe pé àrókàn ẹ̀ àbí àretí ẹ̀ irú ẹ̀ bẹ́ẹ̀ tó bá wáyé òun là ń pè ní àjálù kò sì níye máa ṣẹlẹ̀ nítorí pé àdámọ́ ọmọnìyàn ní pé bọ́mọnìyàn bá ń bẹ láyé ńkọ́ yóò mọ rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ sí yóò sì máa fara kín oníranran àìrókan ìṣẹ̀lẹ̀ yálà àjálù ni àbí àrélù gbogbo ẹ̀ pátá yányán ńkọ́ náà ni a máa ṣàlàyé rẹ̀ ní ẹsẹẹsẹ lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba àjálù yìí ǹjọ́ ní àǹfààní àbí ò ní àǹfààní lónìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run a mọ̀ tó bá wá ní àǹfààní ọ̀nà wo làá gbà kó èrè àwọn àǹfààní yẹn ọ̀nà wo làá tọ̀ tá fi jèrè látara àwọn àjálù tí bá ń jálù ni in tá fẹ́ kákọ́ mọ̀ dájú ṣáká ni wípé gbogbo èyíkéyìí ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ sọ́mọnìyàn láyé àtọ̀ọ̀dọ̀ Ọlọ́run Ọba mọ̀ sí Ọlọ́run Ọba kádàrá pé yóò ṣẹlẹ̀ ló fi ṣẹlẹ̀ Ọlọ́run Ọba ò sì ní wá kádàrá nǹkankan mọ́ ọmọnìyàn àfi kó máa jẹ́ dáadáa fún jàmá Ọlọ́run Ọba ò ní kádàrá nǹkankan mọ́ ọmọnìyàn láyé àfi kó já sí pé nǹkan yẹn ń kọ́ o ire ni fọ́mọnìyàn tó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n àwa lè má tètè mọ àǹfààní àbí ire tí ń bẹnu àjálù tó jálulẹ̀ àìwá tètè mọ̀ yẹn ni ó jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa faraya ni ó jẹ́ ká máa bínú ni ó jẹ́ ká máa kanra ni ó jẹ́ ká máa káyà sókè àbí ká máa fòyà
Ọlọ́run ọba àlékí ọlá jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ tá fẹ́ yẹn fúnra wa lónìí àdámọ́ kan ni táwọn Ọlọ́run bá ti parí rẹ̀ sínú àlámọ̀rí gbogbo tí máa ń jẹ́yàn. Ọlọ́run bá ń jẹ́ kó yé wa ní Suratul Balad pé laqad khalaqnal insana fil kabadi. Ọlọ́run bá ìgbà tí ń ṣàlàyé ọ̀rọ̀ bọ̀ ó wá jẹ́ kó yé gbogbo tí ń jọmọ nìyàn pátápátá yí pé ní ti pàápàá o ní ti gbòógì tí ò sí tí ó yẹ mọ́, nítorí pé gbólóhùn tọ́lọ́run bá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn gbólóhùn kan ni tọ́lọ́run máa fi ń fi ọ̀rọ̀ rinlẹ̀ àbí tí máa fi ń fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé òun yẹ kan ò ní yẹ, èmi kan ò ní mi ọ̀rọ̀ náà àbí mi kan ò ní mi ìṣẹ̀lẹ̀ náà àfi kó wá sáyé àfi kó lámúṣẹ. wa laqad khalaqnal insana. Ọlọ́run bá ní pé àwọn Ọlọ́run ọba la dá gbogbo nǹkan, ẹ̀yin èèyàn ẹ̀ ń bẹ́nu táwọn Ọlọ́run ọba dá. Àwa dá yín sínú kí ni o fil kabad, a dá yín sínú ayé yìí láti lè máa ṣalábàápàdé oníranran ìǹtẹ́ ẹ̀fẹ́ àti ìǹtẹ́ ẹ̀fẹ́, láti máa ṣalábàápàdé oníranran àrélù àjálù, oníranran alámọ̀rí ìṣẹ̀lẹ̀ ayé náà lẹ́ẹ̀ máa rí, náà ni ẹ máa gbọ́, náà ni ó máa kọ́gun sí yín. Ìdí nìyẹn ló jẹ́ sí wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lónìí alámọ̀rí kan ni tó kó gbogbo tí ń jẹ́rìn èèyàn sínú pátá yányán. Àtàláwọ̀ funfun ni ó, àbáláwọ̀ dúdú ni, abẹ́ni tó kúrú ni, abẹ́ni tó ga ni, kódà abẹ́ni tó gbọ́n, abẹ́ni tí ó gbọ́n, kódà abẹ́ni tó nímà, abẹ́ni tí ò nímà, kódà abẹ́ni tó ní owó, abẹ́ni tí ò ní owó, abẹ́ni tó lágbára, abẹ́ni tó jẹ́ ọ̀lẹ, gbogbo wa náà ní kí ni o. wa laqad khalaqnal insana fil kabadi. Gbogbo wa náà láàmà ní tá a máa fara kín, láàmà ní tó ṣe pé abẹ́ aṣọ wa ni ó máa wà, tó ṣe pé Ọlọ́run tó dá wa àtàwa lára láàmà rí, láàmà mọ́, ẹnìkan ò ní mọ̀, kò sẹ́ni tí ò ní bẹ́ẹ̀ lára ní gbogbo ẹni tí máa ń jẹ́ èèyàn láyé. Ọlọ́run ọba wa jẹ́ kó yé wa láàyè mí inú Suratul Baqara yìí pé ó ṣàlàyé fún wọn níbi Ọlọ́run ọba ó ṣùpọ̀ ni ipe gbogbo tí máa ń jẹ́ ìran àdánwò, ìran tí máa ń jẹ́ ìnira ni àbí ìpayà àbí ìfòyà àbí ìbànújẹ́, gbogbo ìran rẹ̀ pátá l'Ọlọ́run ọba kó sínú àyà yìí pé ló wà ló gbólóhùn kan fún pé al-kabad. Gbogbo yòówù tẹ́ bá lè pè ní ohun tí máa ń da ẹ̀mí láàmú. Ọlọ́run ọba àlékè ọlọ́wọ́ yẹnìyẹnì rẹ̀ fún wọn ní Suratul Baqara inú ọgbà ọ̀rọ̀ kejì nínú Kùránì Karim pé walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i. Ọlọ́run ọba àlékè ọlá ní pé ní ti pàápàá ẹwọ́ Ọlọ́run ọba ó jẹ́ kó yé wa, ó jẹ́ kó di mímọ̀ fún wa ká sì lọ mọ̀ lámọ̀dájú bá a ṣe mọ̀ wọn Ọlọ́run ọba ipò òun ló dá wa sáyé, òun ló ní gbogbo wọn yìí lọ yìí bọ̀ ètò ayé wa lórí wa nínú ayé tá a wà yìí. Ọlọ́run ọba yẹn ó fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ pé ètò ni, endorsement ni látọ̀dọ̀ òun Ọlọ́run ọba, àṣẹ ni látọ̀dọ̀ òun Ọlọ́run ọba. Nínú ayé àkọ́kọ́ tá a kà fúnra wa yẹn gbólóhùn ìfi ọ̀rọ̀ rinlẹ̀ ní ìfàṣẹ ọ̀rọ̀ rinlẹ̀ lọ́lọ́run bá lò wípé walaqad níbòmíì náà tọ́lọ́run bá tó fẹ́ ṣàlàyé irú àlámọ̀rí báyìí fún wa, gbólóhùn àṣẹ náà lọ́lọ́run bá tún fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà yìí pé walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i wa naqsin minal amwali wal anfusi was-samarat wa bashiri sabirina. Ọlọ́run bá lékè lá ní pé àwọn Ọlọ́run bá á máa dán yín wò àti sọ di ọ̀ranyàn lẹ́yìn lórí ìpínlẹ̀ ayé tẹ́ ń lọ, ilé ayé tẹ́ bára yín yẹn, ilé ayé tẹ́ wà yẹn, ẹ máa ṣalábàápàdé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò ní tẹ́yín lọ́rùn. Àwọn Ọlọ́run ọba tá a dá ní tí ó mọ̀ tẹ́yín lọ́rùn, tá a dá ní tí ó mọ̀ dùn mọ́ yín nú, tá a dá ìgbà àtàsìkò tẹ́ ẹ máa rí dùnú ń bẹ̀, tẹ́ ẹ máa rí fọkànbalẹ̀ ń bẹ̀, tẹ́ ẹ máa rí tí ń jẹ́ ìtutù ẹ̀mí ń bẹ̀, ìtutù ọkàn ń bẹ̀. Àwa náà ládá ìdákejì gbogbo nǹkan wọ̀nyí. Àti wá sọ di ọ̀rọ̀ yẹn pé yóò mọ wáyé bẹ́ẹ̀, yóò mọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ọjọ́ ayé yín. Ẹ wá jẹ́ ó yé yín
lára ẹ̀ ní pé ìbẹ̀rù bẹ́ẹ̀ bá ti ń bẹ̀rù àbẹ́ bá ń páyà nípa àlámọ̀rí kan inú ètò ayé yín ẹ máa ṣe ìrántí ẹ máa dá ìrántí yín padà sọ́dọ̀ Ọlọ́run ọba ìpọ́lọ́run ọba tó dá yín òun náà ló dá nǹkan yẹn o ìbẹ̀rù yẹn o Ọlọ́run ọba náà ló ní ó ṣẹlẹ̀ lára ẹ̀ nìyẹn ìbẹ̀rù kò síbi tá a dé láyé lónìí tí ò sí wípé wọ́n ń páyà nǹkankan nínú ètò àlámọ̀rí ayé wọn bẹ̀ kò síbi tá a dé all over the world in this very universe inú àgbáláyé táwọn ọmọ ẹ̀dẹ́ yẹn wà yìí kò síbi tá a dé mẹ́ tá a ní rí pé àwọn eléyìí náà ó ní tí wọ́n farakín nínú àdánwò nínú mùsíbà bẹ́ẹ̀ jẹ́ ká wo ìlú tó súnmọ́ wa ní àyín tó súnmọ́ wa pẹ́kípẹ́kí dáadáa níbi ní lọ́dọ̀ wa ń bí òun náà Nàìjíríà tó wà nítòsí wa ń bí àkọ́kọ́ nú ohun tọ́lọ́wọ́ bá sọ pé wọ́n máa fi dán wa wò àbí tó máa jẹ́ mùsíbà tó máa jẹ́ àmì wò òun náà ni ìpayà ń bẹ Nàìjíríà bámbám báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí onírànràn tó gbogbo ọ̀nà tí ìran ìpayà pín sí ṣé ìpayà pé kí láà jẹ àbí bàbá ní tá jẹ tán ṣé ní tá jẹ yóò ní padà tí ó padà jẹ wá àbí ìpayà pé kí láà mú ṣé ní tá fẹ́ mú yìí ṣé ò ní padà di tí ó padà mú wá lọ àbí ìpayà pé á jáde ṣé ìjáde yìí ṣé ò ní di ìjáde ìdágbére ìjáde gbẹ̀yìn onírànràn bí tí ìpayà pín sí gbogbo ẹ̀ ní bẹ́ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí aha mùsíbà kan nínú àwọn ọ̀ràn mùsíbà tí máa ń ṣẹlẹ̀ sáwọn ẹ̀dẹ́yàn láyé aláwọ̀ bá ní pé lẹ́yìn ìpayà yẹn wànákìsì aláwọ̀ bá ní pé bá a bá fi ìpayà kàn yín níbì kan níbòmíì kò ní sí ìpayà lọ́dọ̀ tí wọ́n èyí tí ó mọ̀ wà lọ́dọ̀ tàwọn ẹlòmíì walanabluwannakum bishay'in minal khawfi wal ju'i ìpayà ń bẹ lọ́dọ̀ àwọn kan lọ́dọ̀ àwọn ẹlòmíì kò sí ìpayà ń bẹ èyí tí ń bẹ lọ́dọ̀ tí wọ́n òun náà ni al-ju' ebi ni oníranran ebi ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí àti páyà àti bí bẹ́ẹ̀bẹ̀ kálọ̀ mẹ́ṣẹ́lẹ̀ ìṣàánú kó ṣíjú àánú ẹwà kó bá mú kúrò àti gbogbo àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ míì tí wọ́n ń bẹ nírú mùsíbà báyìí kálọ̀ ń bá ṣìdẹ̀kùn ìrọ̀rùn fún wọn àti gbogbo ẹnìkan wa náà tá ń gbọ́ wa ní tilé toko Ọlọ́run bá ní pé àti páyà yẹn àti ebi yẹn oníranran ebi ṣé ebi àìrí jẹ ní àbí àìrí mu àbí àìrí ná àbí àìrí lò ọ̀tọ̀ ní kéèyàn lówó lọ́wọ́ ọ̀tọ̀ ní pé lówó lọ́wọ́ ebi ń pa ọ̀tọ̀ ní pé kò lówó ebi ń pa ọ̀tọ̀ ní pé ó tẹ̀ wá rí jẹ ṣùgbọ́n tó jẹ yìí kò tún mú ebi kúrò gbogbo ìran ni lára mùsíbà ni tọ́lọ́mbá máa ń dà sínú alámọ̀rí àwọn èèyàn láyé ìkejì nìyẹn Ọlọ́run tó sọ ìpẹ́lẹ̀ ẹ̀kẹta náà tó ń bẹ nínú ọ̀nà tó wọn Ọlọ́run bá máa ń gbàdáwọ̀ kọ àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn láyé wà náà kí sí minal amwali ẹlòmí ó ti máa ní owó yóò ti máa ní dúkìá tí ó mọ pọ̀ jaburata tí ó mọ pọ̀ rẹpẹtẹ kódà ẹlòmí ní débi pé kò fẹ́ lè mọ òǹkà iye tó kó jọ mọ́ àwọn síbẹ̀síbẹ̀ òun ni ò mọ̀ ọba tó fún ọba tó kó lé lọ́wọ́ tó kó sábẹ́ àkàtà rẹ̀ gbogbo ẹ̀pátá yẹnyẹn ní bẹ́nu ṣùrù lọ́dọ̀ Ọlọ́run bá òǹkà rẹ̀ kò yíngi lọ́dọ̀ Ọlọ́run ọba bí ò ṣe wá yíngi lọ́dọ̀ rẹ̀ yẹn bó ṣe nímọ̀ nípa gbogbo ohun tó kójọ yẹn pátá yẹn náà ló lágbá láti lè bẹ̀rẹ̀ sí máa mú kù láti bẹ̀rẹ̀ sí máa yọ́kù láti bẹ̀rẹ̀ sí máa dínkù yóò máa wá dínkù débi pẹ́ni tí ó mọ iye ohun tó kójọ níjẹta títí dànà bó bá di òní kan yóò bẹ̀rẹ̀ sí máa rí pé ọmọ ti ń kú iye báyìí kò sì mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o yóò bẹ̀rẹ̀ sí máa rí pé ọmọ ń dínkù ó ti ń kú iye báyìí àgbà tó borí ìgbà ọmọ ìbẹ́ ló tún ṣẹ́kù Ọlọ́run bá ló gbórú ìgbà bẹ́ẹ̀ wá ipé kó bẹ̀rẹ̀ sí máa dínkù yóò bẹ̀rẹ̀ sí máa dínkù
yóò bẹ̀rẹ̀ sí máa fẹ́rí, yóò bẹ̀rẹ̀ sí máa yòrò. Ètò Ọlọ́run Ọba ni kí ní ń yòrò, kí ní ń dínkù. Ọlọ́run Ọba ń gbà mí á ní kí ọlá ni, dúkìá ni ó máa dínkù, owó ni ó máa dínkù. Lọ́dọ̀ ẹlòmíì owó ni ó máa dínkù, ọlá ni ó máa dínkù, àwọn nǹkan tó kójọ ni ó máa dínkù. Ṣùgbọ́n lọ́dọ̀ ẹlòmíì, àdínkù lọ́dọ̀ ẹlòmíì òun náà ni wàlẹ̀ ánfúsì. Lọ́dọ̀ àwọn ẹlòmíì ẹ̀mí ni ó máa dínkù. Yálà dúkìá tí ẹ̀ tó kójọ òun náà ni àwọn nǹkan abẹ̀mí bíi màálù, bíi ràkúnmí, bíi adìyẹ, bíi pẹ́pẹ́yẹ àti ìran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan abẹ̀mí tá a máa ń sìn. Yóò bẹ̀rẹ̀ sí máa dínkù. Ó sì ní bíbá odidi ìlú lòun nìkan fi ní pọ́tírì, ló fi ní ibi tá a ti ń sin àwọn nǹkan ọ̀sìn. Yóò bẹ̀rẹ̀ sí máa dùn tí ń yòrò àbí tí ń fẹ́rí tí ń dínkù díẹ̀díẹ̀. Tẹlòmí wálé léyìí ọgbà oko ló ní lọ jàrá. Lọ́lọ́mọ bí sọ pé wà sàmọ̀rọ́ọ̀tì, àwọn ọgbà oko oníranran nǹkan, àwọn nǹkan tá a máa ń jẹ, yálà tòmátò ni, yálà àlùbọ́sà ni, yálà àgbọn ni, yálà ọsàn ni, yálà oníranran nǹkan èso ni, pátáyẹyàn òun ni nínú ọgbà oko tiẹ̀. Yóò wá Ọlọ́run bá kẹ́ ó wá pọ̀ lọ jàrá. Tó bá dásìkò kan yóò máa pọ̀, tó bá dásìkò kan yóò máa dínkù. Àsìkò tó ń dínkù yẹn ó gbọ́dọ̀ máa mọ̀ pé Ọlọ́run bá tó ní kó pọ̀ níjẹta, tó ní kó bù áyà lánàá, òun náà ló kádàrá pé kó bẹ̀rẹ̀ sí máa dínkù báyìí. Bó ṣe wá ń dínkù yẹn ńkọ́, ọba tó ní kó pọ̀ yẹn náà ló ní kó máa dínkù. Bó bá dẹ́mi ẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run Ọba yẹn, Ọlọ́run Ọba ni a sì tún gbẹrú rẹ̀ lẹ́rú. A tún yọ̀ǹda fún, a wá fún un ní nǹkan kan, yóò fún lẹ́bùn kan. Nígbà tí ń dínkù yẹn yóò fi ẹ̀bùn kan tá lọ́rẹ. Kí lẹ́bùn náà? Òun náà ni ẹ̀bùn sùúrù. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba tó bá di ojú kejì, a máa ṣàlàyé fúnra wa báwo ni sùúrù ṣe máa ń jẹ́ kí n tí ń bẹ lọ́wọ́ ẹni kó máa bẹ. Báwo ni sùúrù ṣe máa ń jẹ́ kí ìgbàkígbà tí àjálù bá jálù tó bá jálulẹ̀, àbígbàkígbà tí àrélu bá rélulẹ̀, àbígbàkígbà tí mùsíbà bá ṣẹlẹ̀ sọ́mọnìyàn, in tí ó máa jẹ́ àwà, tí ó máa jẹ́ ìṣọ́ fún ẹni tó ṣẹlẹ̀ sí kò níbi ìparun tó ṣẹlẹ̀ sí yẹn, òun náà ní sùúrù. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run bá a máa ṣàlàyé bẹ́ẹ̀ fún wa lápá kejì. Subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ àdìmí. Wọn bá tá gbọ́ Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV, ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. Gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV. Ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna. Ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. Ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Wa qul rabbi a'udhu bika min hamazati shayatin wa a'udhu bika rabbi an yahdurun. Salawatu rabbi wa salamu ala khairil anam sayyidil anbiya'i wal mursalin nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ fún Ọlọ́run ọba náà tí ó tún ní kí a tún pàdé ní apá kejì àkórí ọ̀rọ̀ náà tí a ń ṣàlàyé fúnra wa bọ̀ nípa kí ni tí ń jẹ́ mùsíbà, kí ni àwọn ìpín tó pín sí, bó bá ṣẹlẹ̀ kí lọ́nà àbáyọ. Akíra wa ní kíkí ọlá yí pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba, ìgbàtà ń bọ́rọ̀ náà bọ̀ ní ìṣáájú, agúnlẹ̀ sórí yí pé Ọlọ́run Ọba mú ìró ìdùnnú wá lórí yí pé gbogbo ẹni tí mùsíbà tó bá kàn. Yorùbá bọ̀ wọ́n ní pé adùn ní gbẹ̀yìn ewúro. Ọ̀rọ̀ àjálù àbí
ìṣẹ̀lẹ̀ tó bá bà nínú jẹ́ tó bá ṣẹlẹ̀ sọ́mọnìyàn láyé ìṣẹ̀lẹ̀ ní dà gẹ́gẹ́ bí omi ewúro ni nínú lẹ́nu àbí nínú ọkàn bẹ́ẹ̀ sì ni omi ewúro yẹn bó ṣe korò lẹ́nu ni tó jẹ́ pé títí dọ̀dọ̀ fún ìkorò ní náà lèyàn ó mọ fura mọ́ bó bá dénú àgọ́ ara tán kọ́ àlàáfíà ní máa ń padà já sí ni Yorùbá fi sọ pé adùn ní máa ń gbẹ̀yìn ewúro nítorí pé àlàáfíà ń kọ́ adùn ni bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ àrélù bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ èyíkéyìí mùsíbà nínú àwọn mọ̀sọ́yìbò tá a ṣàlàyé fúnra wa ní ọjọ́ àná wípé Ọlọ́run bá ní pé wọ́n máa dá wa wò pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú ebi pẹ̀lú ìdínkù ní lówó lọ́rọ̀ àbí ní ẹ̀mí nǹkan bí ẹ̀mí àbí nípa ẹ̀mí yẹn a sọ fúnra wa ní àná wípé ẹni tó bá ń ṣe nǹkan ọ̀sìn pé àwọn nǹkan ọ̀sìn rẹ̀ tó jẹ́ nǹkan abẹ̀mí wọ́n lè máa dínkù kò dó lórí eléyìí nìkan kódà in tí ń jẹ́ gbòógì olórí ní gbogbo tí máa ń ṣẹ̀mí lórí ilẹ̀ ayé òun náà lọ́mọnìyàn Ọlọ́run bá ń gbà míì a máa fi àdánwò ìdínkù ẹ̀mí nínú agboolé kan a máa fi ṣe àmìwò fún wọn a máa fi ṣe àrélù fún wọn débi pé bí kan bá ṣe ń gbé kan lọ sí tẹ́ lọ́sẹ̀ kan láìpẹ́ ọjọ́ wọ́n tún máa múra àti tún gbé mi lọ sí láti ṣe sùtúrà ẹlòmíì nínú agboolé kan àbí nínú ọ̀dẹ̀ kan a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ṣíṣe ń tẹ̀lé nínú oṣù àbí nínú ọdún nígbà míì bírú bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kò sẹ́ni tí ń bẹ nídìí irú àlámọ̀rí bẹ́ẹ̀ yàtọ̀ sọ́lọ́run ọba tó ní nítorí pé àtẹni tó ń lu ẹ̀mí àtàwa abẹ̀mí náà tí à ń fira wa ṣe aṣọ ìbora fúnra wa tá à ń ríra wa pè tá à ń rí àǹfààní ara wa jẹ tá à ní fẹ́ ká dínkù tá à ní fẹ́ ká pẹ̀dí àtàwa àti gbogbo àǹfààní tá à ń ṣe fúnra wa ní gbogbo apáta yẹn ìkáwọ́ Ọlọ́run bá la wà bó bá wọ Ọlọ́run bá tó ní wá yẹn a ní ká sì máa pọ̀ sí lóǹkà a ní ká máa pọ̀ sí lẹ́mìí a ní ká máa pọ̀ sí dúkìá a ní ká máa pọ̀ sí ní dùnú ká máa pọ̀ sí níbùkún ká máa pọ̀ sí lóore bó bá sì wá sí ní kó máa dínkù bó bá bẹ̀rẹ̀ sí dínkù kò ní dùn mọ́ wọn nú bẹ́ẹ̀ sì ni kò sí kọ́tùkọ́tà gbọ́ Ọlọ́run bá lọ́jọ́ mọ́ bó bá wá rí bẹ́ẹ̀ kí wá ní tó kù wá kù kí ni tó yẹ ká ṣe òun náà ní pé bó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sùúrù là á ṣe àgbà fọ́lọ́wọ́n bá ní bí yàn bá gbà fọ́lọ́wọ́n bá yẹn látara mùsíbà tó kan nígbà náà ńkọ́ mùsíbà yóò wá di oore orúkọ ẹni tí mùsíbà kan yẹn tí nǹkan rẹ̀ dínkù àbí tọ́lá rẹ̀ dínkù àbí típò rẹ̀ dínkù àbí tí ń wá nǹkan tí ò rí nítorí pé níran ni mùsíbà lọ́lọ́run bá fi kó ló fi di gbogbo ẹ̀ sínú gbólóhùn kan nínú ayé àkọ́kọ́ tá a kọ́kọ́ fúnra wa nígbà tá a pàdé lánàá pé Ọlọ́run bá ní pé laqad khalaqnal insana fil kabad pé gbólóhùn kábàdì yẹn pé gbogbo ọmọ ènìyàn kankan ni ó mọ ní tí ó mọ fara kí nínú àdánwò láyé kò oníranran ni kò wá sẹ́ni tí ò ní tiẹ̀ lára èyíkéyìí tó bá wá jẹ́ àbí èyíkéyìí tó bá jẹ́ tí ẹnìkankan nínú wa àfi ká fi sùúrù pàdé ẹ̀ àfi ká fi sùúrù pàdé ẹ̀ gbọ́mọ nìyẹn bá fi sùúrù pàdé ẹ̀ ńkọ́ yóò máa wá bẹ lára àwọn ẹrú Ọlọ́run ọba tí jẹ́ pé adùn ó máa gbẹ̀yìn ọ̀rọ̀ wọn orúkọ ọrúfẹ́ ni bẹ́ẹ̀ tó fi sùúrù pàdé àdánwò orúkọ rẹ̀ yóò máa jẹ́ Ẹkúndayọ̀ yálà wọ́n sọ bẹ́ẹ̀ àbí wọn ò sọ bẹ́ẹ̀ in tí ó máa jẹ́ táìtù rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ nínú ìṣesí rẹ̀ nínú àlámọ̀ nínú ètò ayé rẹ̀ òun náà ní pé kí ni jàmá Ẹkúndayọ̀ ni ó máa jẹ́ nítorí pé ńgbà tí n ti ń panilẹ́kún n ti ń banúnú jẹ́ ńgbà tó kọlù ńgbà tó rọ̀lù ńṣe ló ń fi sùúrù pàdé ẹ̀ ó wá fi sùúrù pàdé rẹ̀ nìyẹn Ọlọ́run ọba tó ní kí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tí yẹ pé kò sí ní tó pamọ́ fún nínú ètò àwa tá à ń lo ayé àti tí ń ṣẹlẹ̀ láyé Ọlọ́run ọba ni yóò máa fún irúfẹ́ ni bẹ́ẹ̀ ní ìlú òdùnnú Ọlọ́run ọba ní pé wa bashir sabirin ìrẹ́ Muhammad tá a fi Kùránì rán sí gbogbo ayé sọ fún gbogbo àwọn tí wọ́n bá ṣe sùúrù pẹ̀lú mùsíbà láyé wípé èrò òdùnnú kó máa jẹ́ tiwọn nítorí pé gbogbo ohun tí ń jẹ́ àmì wò tá a fi kàn wọ́n yẹn síbẹ̀síbẹ̀ tí wọ́n ò bára jẹ́ tí wọ́n ò múra wọn bọ́ sínú ìṣìnà
látara àdánwò nítorí pé àdánwò ló kan lòmíì yálà ń wọ́ ọmọ àbí yálà ń wọ́ owó àbí yálà ń wọ́ ọlá kò tó lọ́wọ́ àdánwò ní fún àbí ń wọ́ ipò kò tó lọ́wọ́ àdánwò ní fún àbó bẹ̀rẹ̀ sí dínkù ìyẹn dúkìá rẹ̀ dídínkù ní àdánwò ní fún ó wá tara àdánwò yìí ó bá kúrò níbi ìlànà Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí máa wá ní tí ò sọnù káàkiri ó bẹ̀rẹ̀ sí lọ máa tójú bọ ní tí ò yẹ kó tójú bọ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ òun ti sọ̀rọ̀ rẹ̀ sínú àánú èṣù ti jẹ́ lérè ṣùgbọ́n àwọn tí wọn ò jẹ́ kéṣù jẹ wọ́n lérè látara àmì wo tá a fi kàn wọ́n irú wọn bẹ́ẹ̀ ń kọ́ Ọlọ́run bá ní pé wọ́n Muhammad máa fún wọn nílò máa sọ fún wọn yí pé wa bashirin sabirina yí pé ìró ìdùnnú ń kọ́ látọ̀dọ̀ Ọlọ́run bá tó ní kó máa jẹ́ tiyín o. Ọlọ́run bá ṣàlàyé irú wọn fún wa alladina iza asabatihum musibatun àwọn náà làwọn tó ṣe pé èyíkéyìí àmì wò èyíkéyìí àjálù tó bá jálù wọn irú wọn bẹ́ẹ̀ ńkọ́ wọ́n máa sọ pé inna lillahi wa inna ilayhi raji'un in tí wọ́n máa sọ náà ni pé àtàwa tí nǹkan kan àti in tó kàn wá ọ̀dọ̀ Ọlọ́run ọba ní gbogbo rẹ̀ ló ti ṣẹ̀ wá ọ̀dọ̀ Ọlọ́run ọba náà sì ni àdápadà rẹ̀ yóò máa kọ́gun sí gbogbo àwọn tó ń bá wí bẹ́ẹ̀ tí wọ́n sì gbà bẹ́ẹ̀ tí wọ́n dó lórí ìṣe bẹ́ẹ̀ ńkọ́ ìró ìdùnnú kó máa jẹ́ tiwọn Ọlọ́run bá tó wá sọ yí pé ulaika irú wọn bẹ́ẹ̀ alayhim salawatun min rabbihim irú wọn bẹ́ẹ̀ àtàárọ̀ ọjọ́ ayé wọn àtọ̀sán wọn àtògbó wọn inú òkè Ọlọ́run ọba ni ó máa wà salawatun min rabbihim alayhim salawatun min rabbihim kí ló fi ń da tó bẹ́ẹ̀ lóore láyé kọba tó dání kó sì máa rántí ẹni nítorí pé gbólóhùn asọ́lá inú èdè Lárúbáwá ó máa ń túmọ̀ azikir wasana tó bá ṣe yí pé lọ́dọ̀ Ọlọ́run ọba tá a gbọ́dọ̀ máa jọ́sìn fún ní sọ̀lá yẹn bá ti wá sọ́dọ̀ àwọ̀ ẹrú tá a gbọ́dọ̀ máa sìn yóò máa túmọ̀ azikir wasana ipe Ọlọ́run ọba wọn ní pé irú wọn bẹ́ẹ̀ ulaika àwọn ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn tí wọ́n fi sùúrù àti farada tí wọ́n fi pàdé àjálù tó jálù wọn irú wọn yẹn alayhim salawatun min rabbihim ìkẹ́ Ọlọ́run bá tó ní wọn yóò máa rántí wọn lẹ́yìn ìgbà tó bá rántí wọn kọ́ yóò tún máa ṣẹ̀yìn fún wọn inda malayil ala lọ́dọ̀ àwọn bá a fi ọ̀run láyè tó ga kì í ṣe ayé dẹ̀ndẹ̀lẹ̀ inú dọ̀tí tá a wà láyé ń bí Ọlọ́run bọ́ ti máa fi rántí rẹ̀ yóò ti máa fi pàdé rẹ̀ láyè tó lọ tí ò sí àbán kankan bẹ̀ àti láàrin àwọn màláíkà tó ń jẹ́ ní ìmọ́lẹ̀ Ọlọ́run bá ní pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wọn ṣe máa rí alayhim salawatu min rabbihim lẹ́yìn eléyìn lẹ́yìn irú kẹ́bẹ̀ lẹ́yìn oore bẹ́ẹ̀ wa rahmatun Ọlọ́run bá yóò tó wọ́n máa kẹ́ wọn ìyẹn ni pé lẹ́yìn ìgbà tí nǹkan oko wọn tó pẹ̀dín àbí lẹ́yìn ìgbà tí ìdínkù bá ètò ayé wọn ó bá dúkìá wọn àbó bá ṣẹ̀mí wọn àbó bọ́lá wọn àbó bápò wọn lẹ́yìn tó fi sùúrù wá pàdé irú bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà yẹn látara sùúrù tí wọ́n ṣe yẹn Ọlọ́run bọ́ ni pé kí ìkẹ́ òun Ọlọ́run arahma bimana atamkin walmauna ipe ìkúnilọ́wọ́ Ọlọ́run ọba àwọn Ọlọ́run ọba ó kún wọn lọ́wọ́ lórí ipò tí wọ́n wà yẹn lórí ìṣesí tí wọ́n wà yẹn lórí tí wọ́n ń béèrè ọmọ kò tí ì rí àdánwò ni ó ń béèrè ọlá kò tí ì ní àdánwò ni ó ń béèrè àgbéga kò tí ì ní àdánwò ni kọ́mọ ohun tádánwò yẹn wá kàn kọ́mọ sọ fún Ọlọ́run báyìí pé gbogbo ohun tí mo fẹ́ ó ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run gbogbo ohun tó yẹ mí ó ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run sàtíà jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́ pé gbogbo ohun tí mo fẹ́ ló ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run gbogbo ohun tó yẹ mí ló ń bẹ lọ́dọ̀ rẹ Ọlọ́run sàtíà jọ̀wọ́ wá fi lé mi lọ́wọ́ ọba tó ní
òun náà ló lè ṣe jàmá. Ọba ń torí wa òun náà ló mọ̀ wá jàmá. Ọba ń tó lágbára yẹn òun náà ló ní kápá láti sọ ìṣòro wa di ìdùnnú. Òun náà ló lágbára láti fi òpin sí gbogbo ohun tí ń jẹ́ ìbànújẹ́ wa. Allah máa sọ pé wa rahmatun, nígbà tó ṣẹlẹ̀ sí wọn tó ń fi sùúrù pàdé rẹ̀, ìkẹ́ òun Ọlọ́run bá yóò tún máa jẹ́ ti wọn. Ìkúnni lọ́wọ́ òun Ọlọ́run ọba yóò máa jẹ́ ti gbogbo tó ń bèèrè yẹn yóò sì máa tún wọn lọ́wọ́. Allah máa sọ pé wa ulaika humul muhtaduna. Ọlọ́run bá lè kí ọ́nà pé gbogbo orú àwọn ẹ̀jọ́ èèyàn bẹ́ẹ̀ tó bá ṣe pé bẹ́ẹ̀ làlámọ̀rí wọ́n ṣe rí, irú wọn bẹ́ẹ̀ yẹn ń kọ́ àwọn náà làwọn tó ṣe pé wọ́n bẹ́nu mọ̀nà, ẹni ìmọ̀nà tààrà ni wọ́n. Ẹ wo àwọn bàbá, ẹ wo jẹ́ ká wo gbésí ayé àwọn bàbá àná, àwọn bàbá àdúnrin, àwọn bàbá àjẹta, lórí àwọn bàbá wa àná, àwọn bàbá wa ṣètò sáni tó ṣe pé èyí tà ń wí àwọn náà ni wọ́n fi ẹ̀kọ́ bẹ́ẹ̀, àwọn náà ni wọ́n fi ìmọ̀ bẹ́ẹ̀ yí gbogbo àwa tá ń bẹ nínú Republic of Benin dé gbogbo àwọn kàràkàrà Nàìjíríà nígbà ayé wọn. Ẹ wá wo àwọn mọ̀sọ́hìbù tó kàn wọ́n nígbà tó ń bẹ láyé. Oníranran ìṣòro tá a sẹ́pọ̀ lọ́wọ́ máa fi ń kàn wọ́n náà ló kàn bàbá yìí ló fà tó jẹ́ sí pé ṣáájú kógbó tó bá wọn láyé, ráàmà Ọlọ́run bá lépa bá wọn, ìkẹ́ Ọlọ́run, ìyọ́nú Ọlọ́run, àránṣẹ́ Ọlọ́run bá lépa bá wọn. Ṣáájú kí wọ́n tó kúrò láyé, wọ́n tún wá kúrò láyé tán, inú ìkẹ́ Ọlọ́run bá ní náà ni wọ́n tún wá ń bẹ. Ayé wọn kò tún wá ṣàìṣẹ́kù, inú mọ́lẹ̀ ní tó ń bẹ. Kí ló fà? Òun náà ní pé ńgbà tí gbogbo ohun tí máa ń kanni ní àdánwò láyé ìgbà tó kàn wọ́n, wọ́n fi gbogbo ẹ̀yáfẹ́ Ọlọ́run, wọ́n fi tì sọ́dọ̀ Ọlọ́run ọba, wọ́n fi gbà fọ́lọ́run, wọ́n fi tẹ̀ lọ́lọ́run, ló jẹ́ kí ètò ayé wọn dáa, ló jẹ́ ká lámọ̀rí àwọn tó ń fi sílẹ̀ láyé ló jẹ́ kó dáa. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wo àwọn ilé kan tó ṣe wípé àwọn tí wọn Ọlọ́run ọba òròyìn alámọ̀rí wọn pẹ̀lú ìdáyà. Ọlọ́run bá sọ láyé yìí pé wa ulaika humul muhtadun. Ọlọ́run bá sọ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe pàdánwò kàn wọ́n fi gbogbo ẹ̀ tì sọ́dọ̀ Ọlọ́run ọba, irú wọn bẹ́ẹ̀ òun Ọlọ́run bá máa rántí wọn, òun Ọlọ́run bá máa ṣàránṣẹ́ fún wọn, òun Ọlọ́run bá kẹ́ wọn, kódà inú mọ̀nà ni wọ́n máa wà. Ṣùgbọ́n gbogbo ẹni tó ṣe wípé kò fẹ́ rí àdánwò àbí kò fẹ́ farakín àdánwò, irú wọn bẹ́ẹ̀ inú òkùnkùn ni wọ́n máa ń wà. Òkùnkùn bíi báwo? Kódà ó lè lọ́lá kí gbogbo ilé rẹ̀ máa tàn àtọ̀sán àtàárọ̀ àtòru, ìmọ́lẹ̀ nínú ilé rẹ̀, síbẹ̀síbẹ̀ inú òkùnkùn ló wà, síbẹ̀síbẹ̀ inú òṣìnà ló wà. Nítorí pé kí ni irú wọn bẹ́ẹ̀ wọn ò gbà pé àdánwò máa ń kanni látọ̀dọ̀ Ọlọ́run ọba tó dáni. Bí èèyàn bá ti wá gbà bẹ́ẹ̀, èèyàn ò ní lọ síwájú. Bí èèyàn bá ti gbà bẹ́ẹ̀, èèyàn ò ní dàgbàsókè. Ẹ wo gbogbo àwọn ìlú tó ní dàgbàsókè láyé. Gbogbo wa náà la mọ̀ ìtàn China. Ẹ wo China tó di world power lónìí. World power in terms of economy, in terms of technology. Tẹ́ bá ń sọ nípa ìṣúná, nípa báwo lè ṣúná ìlú, báwo ló ṣe ní lọ síwájú sí, báwo ló ṣe fẹ̀, báwo ló ṣe gbòòrò sí, báwo ló ṣe bùháyà sí. China is one of the top nations in the whole world today. China ọ̀hún tó dá lágbára lónìí, tó dẹni tó wà lókè lónìí, níjẹtarí wọn ò ní nǹkan kan. Ìgbà wo ni wọ́n wá dẹni tó bẹ̀rẹ̀ sí ní nǹkan òun náà nígbà tí ogun tó jà wọ́n. Nígbà tó ṣe pé ń gbà yẹn lọ́hùn, agbára ń bẹ lọ́wọ́ Russia lálágbára. Tẹ́ bá ń sọ nípa ìmọ̀ ẹ̀rọ irin, engineering, gbogbo ọ̀nà tí engineering pín sí, bí it chemical engineering ni, àbí mechanical engineering ni, àbí electrical engineering ni, Japan lálágbára ń gbà náà lọ́hùn. Tó ṣe pé àwọn agbára báwo láti wá lu àwọn nǹkan rin yẹn ọ̀dọ̀ Russia ló wà nígbà yẹn lọ́hùn. Ogun tó jà China ń gbà yẹn ìgbà tí wọn ò tí ì lágbára, lẹ́yìn ogun àwọn tó ṣẹ́kù ní wípé ṣé bá ṣe wọ́n máa bá lọ lé irọ́ o, a gbọ́dọ̀ pakítí mọ́ra ni o.
àfi ká mójútó ọ̀rọ̀ ẹ̀kọ́ báyìí nísìn ká bẹ̀rẹ̀ sí máa wá dààmú ká gbà pé àrélù tó rélù wáyìí àjálù tó jálù wáyìí ó wá kọ́ wa lọ́gbọ́n ni o bá àlàáfíà wá dìde látara ẹni tó ṣẹlẹ̀ sí wáyìí ìgbà tí wọ́n gbà bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ bẹ́ẹ̀ nígbà náà ni wọ́n tó nílọ síwájú ìgbà tí wọ́n tó mọ̀ bẹ́ẹ̀ ìgbà ni wọ́n tó nílọ síwájú ló fi jẹ́ sí pé gbogbo ẹni yóhùn tí ò bá gbà fún tí ò bá fẹ́ ní ìfarakín àdánwò irú wọn bẹ́ẹ̀ kò ní sí ìmọ̀nà fún wọn kò ní sí lọ síwájú fún wọn kódà lára bẹ́ẹ̀ lára àǹfààní tó wà látara pé àdánwò oore tó máa ń bí fún ni òun náà ni pé ẹni tó bá fẹ́ ní àlàáfíà lára gbogbo náà la mọ̀ pé àárẹ̀ àdánwò ni ẹni tó bá fẹ́ ní àlàáfíà lẹ́yìn àárẹ̀ àfi kó gbà láti máa gbìyànjú láti máa ṣeré ìdárayá nítorí pé àárẹ̀ ò ní fẹ́ kó gbé ara òun alára ni ò gbọ́dọ̀ gbà fún àárẹ̀ yẹn láti lè dòun mọ́lẹ̀ ó gbọ́dọ̀ máa tiraka láti máa gbé ara láti máa rìn lọ láti máa rìn bọ̀ láti máa wá nǹkan kan ṣe ṣùgbọ́n tó bá kọ̀ tí ò bá fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ rí pójú kan náà táàrẹ̀ tó dé mọ́ ibẹ̀ náà ni ó wà èyí tó wà jẹ́ kéèyàn bọ́ kò níbi oko ojú kan náà ní kí ni jama òun náà ní kéèyàn gbà yí pé ìtiraka ni àdánwò máa ń fẹ́ kéèyàn ní ìgbìyànjú ló máa ń fẹ́ kéèyàn ní. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń jẹ́ kó yẹ wáyé pé lára àǹfààní tádánwò yẹn tó máa ń kó bá ni àbí tí máa ń kó fún tó máa ń jẹ́ kó kọ́ngun sí ni òun náà ní pé èèyàn ó jẹ́ èèyàn ńlá nínú ayé èèyàn tó wá jẹ́ èèyàn ńlá láwọn ipò lọ́dọ̀ Ọlọ́run Ọba. Láfíríkà nínú àdísì kan tí Anas bin Malik tó gbà wá tí ń bẹnu àríwáyàtò inda Imam Tirmizi ó ní pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam inna izamal jaza ma izamal bala pé in tí máa ń jẹ́ kọ́mọ èdè yẹn ní ipò ńlá lọ́dọ̀ Ọlọ́run tó máa ń jẹ́ kọ́mọ èdè yẹn ní àyè ńlá lọ́dọ̀ Ọlọ́run Ọba òun náà ní pé kọ́mọ èdè yẹn gbà yí pé bí àdánwò wọn bá ṣe pọ̀ sí tóun sì fi sùúrù pàdé ẹ̀ sí náà ni ipò wọn ṣe máa tóbi lọ́dọ̀ Ọlọ́run Ọba. Wa inna Allaha azza wa jalla iza ahabba qawman nítorí pé Ọlọ́run Ọba àlékiọlá ìgbàkigbà tó bá nífẹ̀ẹ́ àwọn ọ̀ràn èèyàn kan ìgbàkigbà tó bá ti nífẹ̀ẹ́ wọn báyìí pé àmọ̀ sí nífẹ̀ẹ́ àwọn èèyàn báyìí ń kọ́ ibtalahum Ọlọ́run bó yóò fi àjálù kàn wọ́n yóò fi àrélù kàn wọ́n yóò fi oníranran mùsíbà kàn wọ́n. A jẹ́ sí wípé àṣẹ́ni tí àdánwò tó ní àdánwò kan tó ń bá fínra nínú ètò ayé rẹ̀ àṣẹ ó yẹ kó máa dúnú ni àṣẹ ó yẹ kó mọ̀ látòní lọ wípé àṣẹ Ọlọ́run bá nígbì kan tó fi nífẹ̀ẹ́ rẹ̀ àṣẹ Ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ni ló jẹ́ kó máa fi tó ń kàn án ni ló jẹ́ kó fi kàn ọ́ nítorí pé bó bá kan mọ̀nìyàn ń kọ́ in tó tọ́mọ̀nìyàn mọ̀ ṣe ní pé èèyàn bẹ̀rẹ̀ sí máa rántí Ọlọ́run bí èèyàn bá ṣe wọ́n rántí Ọlọ́run bá sí bẹ́ẹ̀ náà Ọlọ́run ṣe máa rántí èèyàn náà fadhkuruni adhkurukum washkuruni wala takfurun Ọlọ́run bá ní pé ẹ máa rántí mi èmi náà máa rántí kò sí gbà bá àfi tábà purọ́ fúnra wa lókù jàmá ìgbà tọ́mọ̀nìyàn máa rántí Ọlọ́run bá ju ìgbà tí bá ń bẹ́nu ọgbẹ́lẹ̀ ni o nígbà tó bá dá ìgbà náà ni tó jẹ́ mùsùlùmí yóò máa kódà wákàtí 5 yóò máa lọ dáadáa àti àwẹ̀ tí ó jẹ́ ọ̀ranyàn àti tí ó jẹ́ ọ̀ranyàn gbogbo ẹ̀ pátá dédé ara rẹ̀ ni bó tí wọ́n ń ṣe ní kò ṣàṣedànù ó jàmá Ọlọ́run Ọba tó ní rí òun náà sì rántí rẹ̀ nítorí pé ipa bẹ́ẹ̀ yóò máa pe Ọlọ́run yóò máa rántí Ọlọ́run yóò máa forúkọ Ọlọ́run bá pe Ọlọ́run bá Ọlọ́run sì máa nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ púpọ̀ látara bẹ́ẹ̀ Ọlọ́run máa nífẹ̀ẹ́ òun náà Ọlọ́run bá Ànábì sallallahu wọ́n ṣàlàyé fún wa ní pé faman radiya lahu ẹni yóò faman radiya lil bala falahu ridha faman radiya falahu ridha ẹni tó ìgbà tí àdánwò wá kan tó yọ́nú sí irúfẹ́ ni bẹ́ẹ̀ Ọlọ́run bọ́ mọ́ tó yọ́nú sí àdánwò yìí ni Ọlọ́run bọ́ sì mọ́ yọ́nú sí òun náà wa man sakita falahu sukt ṣùgbọ́n ẹni yóò tí ò nífẹ̀ẹ́ tí ò fẹ́ gbà fún tó kọ́ngùn sí nínú àjálù àbí àrélù ni tí wọ́n ń bínú tí wọ́n ń kanra ó bínú fórí ara rẹ̀ ni ó bínú fórí ara rẹ̀ lásán Yorùbá bọ̀ wọ́n ní pé ìrònú ò kájọ
bẹ́ẹ̀ sì ni ìdáríkọ́nú kò san gbèsè káàkárí bonú bẹ́ẹ̀ kó wá dorí kodò látò ní dọ̀túnlá mẹ́rin kò tààrẹ bí owó kò ní bí owó fún kò ní bí nǹkan fún jàmá ṣùgbọ́n ìgbà tó ṣẹlẹ̀ sí tó wá gbà fọ́lọ́wọ́n bá fọ́lá orídọ̀ ọlọ́wọ́n bó yọ́nú sí àánú ọlọ́wọ́n bó lè pàbà látara bẹ́ẹ̀ lára àǹfààní tí àdánwò tó máa ń bí fún ni lẹ́yìn pé èyàn mọ̀ bẹ́ dáadáa èyàn tó mọ̀ bẹ́nú ìyọ́nú ọlọ́run bọ́ mọ́ nífẹ̀ẹ́ sí ni kò sí ìran kan láyé nínú ìran àwọn èèyàn tó ṣe wípé wọn ò rí àdánwò kákọ́ lọ́gbà bẹ́ẹ̀ tábà mọ̀ bẹ́ẹ̀ a jẹ́ pé gbàkigbà tẹ́ a bá ti wá rí èyíkéyìí nínú ètò ayé wa tó bá jẹ́ pé ó mú bí ìpọ́njú kan lọ́wọ́ àbó mú bí ẹ̀tẹ́ èrò kan lọ́wọ́ a gbọ́dọ̀ dúó gírí nítorí pé ká mọ̀ dájú jákáyé pé inú ẹkún yẹn ń kọ́ táà wà yẹn in tí ó padà pè yẹn ní kíni o ayọ̀ kò wá sí méjì tí ó jẹ́ káyọ̀ yẹn gbẹ̀yìn rẹ̀ òun náà ni pé kéèyàn dúó gírí pẹ̀lú sùúrù láfíríkà nínú ọ̀rọ̀ afọ́ olórin kan tó jọmọ Libya aṣáìrò Libi orúkọ rẹ̀ jẹ́ Mustapha Bachir Badi nínú tírà kan tó pè ní adínú nasiha ó ní pé wakun saburan alal ayyami muhtasiban ó ní jẹ́ni tí ó mọ̀ jẹ́ onísùúrù tààrà lórí gbogbo yílọ yíbọ̀ ìgbésí ayé nítorí pé Ọlọ́run bá ti jẹ́ kó yọ pé fatilkal ayyam nudawiluha bayna nas ìgbésí ayé ò ní máa lọ bákan náà bó ti rí lónìí kọ́ ni ó rí lọ́la o bó bá ń dùn dáadáa lónìí ó lè má dùn bẹ́ẹ̀ lọ́la o tí ó bá dùn lónìí ó lè bẹ̀rẹ̀ sí dùn gidi gan lọ́la tí ó dùn jóyin lọ o èyí tí ó wà jẹ́ kí àtọ̀ ní àtọ̀ ládùn òun náà ni kò jẹ́ni tí ó ní sùúrù gírí pẹ̀lú gbogbo èyíkéyìí atẹ́gùn tí máa ń fẹ́ láyé èyíkéyìí atẹ́gùn tí máa ń fẹ́ láyé kò jẹ́ni tí ó máa ní sùúrù pẹ̀lú ẹ̀ nítorí pé ládùbá máa ń sọ nínú ọ̀rọ̀ wọn pé laysat kullu asifatin tati litudammir hayataki ipò ọmọ ẹ̀dẹ́yìn ó gbọ́dọ̀ mọ̀ ìpé dájú ṣáká gbogbo atẹ́gùn ìjì tí máa ń jà yẹn kìí ṣe gbogbo ìjì yẹn náà ló jà àbí ló já lulẹ̀ láti wá de ètò gbésí ayé rẹ̀ rú ìrọ̀ ọmọ ìyá mi irọ́ o abadan kò rí bẹ́ẹ̀ o kìí ṣe gbogbo ìjì tí ń jà yẹn ló jà àbátẹ́gùn tí ń fẹ́ yẹn ló fẹ́ láti wá de ètò ayé rẹ̀ kìí ṣe gbogbo ẹ̀ innama hiya litumahhira tariqa hayatik Ọlọ́run bá ní kí àjálù yẹn àbí ìjì tí ó jà yẹn Ọlọ́run bá ní kó wáyé àbí kó ṣẹlẹ̀ kó bá lè máa báwo ló ti mẹsẹ̀ gbé nínú ètò ayé ni tó fi ní lọ síwájú ẹni tí ó wà ní lọ síwájú látara àrélù tó rélulẹ̀ àbájálù tó jálù ẹni tó ní lọ síwájú látara rẹ̀ tó lágbèga látara rẹ̀ tó padà jẹ́ onídùn lígbẹ̀yìn ọ̀rọ̀ yẹn òun náà lẹ́ni tó jẹ́ pé ó dó gírí ó fi sùúrù pàdé ẹ̀ ó dó gírí bẹ́ẹ̀ dẹ́yàn láfọ́ Ọlọ́run fi sọ pé wakun saburan alal ayyami muhtasiban ó gbọ́dọ̀ jẹ́ni tí ó ní sùúrù lórí gbogbo bí ètò ayé ṣe ń lọ kó sì jẹ́ni tó yẹ pé ó mọ̀ nírò kan pé adùn ni ó padà gbẹ̀yìn ewúro tó ń wà lẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba jalidan qawiyan indal hadisil jalal ó jẹ́ni kan tí ó jẹ́ pé yóò jẹ́ alágbára ó fi akin pàdé gbogbo ohun tí bá ń jẹ́ àjálù tó bá ṣẹlẹ̀ fàdárù afáwa ní pé fàdárù máa kọ̀sá tẹ́mùdí ìṣàdá ìdùhún fàdárù máa kọ̀sá tẹ́mùdí ìṣàdá ìdùhún ẹ̀rí ìgbáyé bó tilẹ̀ kó nira tó ìgbáyé bó tilẹ̀ kó gbé ìnira wá kó gbé ẹrù wá kó gbé bí wá kó gbé pàyíkayé ìgbáyé kéke àbí gbogbo ẹ̀kọ́ àtà tẹ́mùdí ìṣàdá ìdùhún gbogbo ilé kọ́kọ́ yẹn yóò padà dohun tó parẹ́ yóò padà dohun tó di àfẹ́yìn àbí tó padà di ìtàn tó padà lọ fakabidi masa'ibahum bis-sabri wal amali ìyẹ́rọ ọmọ ìyá mi gbogbo yíkíyí ipò tó bá wà jẹ́ni tí ó máa jẹ́ alákin pẹ̀lú sùúrù àti ìrètí kò ní èrò tó ga pé ìdùnnú ń bọ̀ eléyìí tó ṣẹlẹ̀ kò lọ títí mutawakilan rajiyan jẹni tí ó gbára lọ́lọ́run Ọba o rajiyan jẹni tí ó ní Ọlọ́run Ọba lólùfẹ́ mítì ó máa rúkan látọ̀dọ̀ ó máa rúkan gbogbo dáadáa látọ̀dọ̀ rẹ̀
nítorí pé kí ni o ifdala khaliqina in tí ń jẹ́ ìbùkún ìdẹ̀kùn ọlá tọ́lọ́run bá tó dá wa ní òun náà ló lè ṣe fawwal karim wa in qasarta fil amali. Kódà kò jẹ́ nìkan tó jẹ́ pé o lágbára àti ṣàdúrà lọ títí, o lágbára àti sapá takuntakun lọ títí wawwal karim lọ́lọ́run bá fawwal karim wa in qasarta fil amali. Ọlọ́run bá ọba àlékè ọlá ni, ọba ọlọ́lá ni, ọlá rẹ̀ gbòòrò, ìkẹ́ rẹ̀ ó tayọ ntọ́mọ nìyẹn lè nìkan. Tó bá mọ̀ bẹ́ẹ̀ kí ló tó wá kárí bọ́nú látara mùsíbà tó kàn yín, kí ló tó wá ń bara jẹ́ tó wá ń kíbò sí tó pọ̀ jù tó báyìí. Irọ́ ọ̀dọ̀ Ọlọ́run bá la ṣe padà sí o, nítorí pé adùn nígbẹ̀yìn wúrò, nítorí pé ẹkún máa ń dayọ̀ ni o fún gbogbo ẹni tí àrílù bá rélù, tí mùsíbà bá kàn, tó dá ìrètí rẹ̀, ìró kan rẹ̀, tó dá gbogbo àlámọ̀rí rẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run bá, tó fi sùúrù pàdé rẹ̀. Irú wọn kọ́ wọn mọ̀ bẹ́ẹ̀ nù kẹ́ Ọlọ́run bá ní gbogbo látàyè dọ̀run. Abẹ́ Ọlọ́run bá nínú kẹ́ rẹ̀ ìwọ̀nba tá a gbọ́ yìí nípa in tí ń jẹ́ mùsíbà ìwọ̀nba yìí Ọlọ́run jẹ́ ó ṣe wá láǹfààní o. Gbogbo ọ̀ràn mùsíbà tí bá ń bẹ́nu ayé ẹnìkankan Ọlọ́run dákun wọlá ráhàmà rẹ̀ tó rọ kiriká gbogbo nǹkan, wọlá ìkẹ́ rẹ̀ tó gbòòrò ju gbogbo ohun tí máa ń jẹ́ mùsíbà lọ, afọlá rẹ̀ àfibẹ̀wọ̀ Ọlọ́run bá máṣẹ́lá ìfikẹ́ rẹ̀ nì, máṣẹ́lá ìfilépa bẹ́ẹ̀ nìkankan wa, ìdùnnú ayọ̀ ìfọ̀kànbalẹ̀ fi lépa bá ẹnìkankan wa, atọ́kùnrin wa tóbìnrin wa Ọlọ́run dákun gbogbo ohun tí máa ń jẹ́ mùsíbà Ọlọ́run bá ká kúrò, Ọlọ́run fi wá láyà balẹ̀ wọlá yìí pé ìfọ̀kànbalẹ̀ rẹ̀ ìdùnnú látọ̀dọ̀ ọ̀rọ̀ náà láfi rí Ọlọ́run bá sùn láyé àti lọ́run, láfi rí kẹrẹ ọba láyé àti lọ́run. Ọlọ́run dákun máṣẹ́lá jẹ́ ká máa bẹ́nu kẹrẹ Ọlọ́run bá bàbá sí wọn Ọlọ́run bá pẹ̀lú gbogbo ohun tó fi kẹwa láyé ń bí, ìdùnnú rẹ̀ Ọlọ́run bá jẹ́ kó jókòó lẹ́dẹ̀ wá ní ọ̀run bí hákì títóbi rẹ̀ Ọlọ́run bá lọ́lá albarka la hawla wala quwwata illa billahi aliyyil azim. Atọrọ látọ̀dọ̀ Ọlọ́run bá ìkẹ́ ayé àti tọ̀run Ọlọ́run máṣẹ́lá fi jìnkẹ́ nìkankan wa. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. الله أكبر الله أكبر الله أكبر لا